mo kí n káàbọ̀ sórí ètò yìí, ètò wa ìtàn àti òwe Yorùbá. Ẹ rí wípé bí mo ti wí nígbà tí a pínṣẹ̀ mo ní ó di ọ̀sẹ̀ tó ń bọ̀, ṣùgbọ́n mo sáré wá láti wá ṣe ètò yìí ni. Wọ́n ní nítorí afọ́jú òun lòjò ṣe é kù, nítorí adití òun lòjò sì ṣe é sú. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin bàbá wa orí adé, ó bẹ̀rẹ̀ látorí bàbá wa Ọ̀nìrìṣà kábíyèsí, mo fẹ́ kẹ́ ẹ fetí sí ohun tí mò ń wí. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ bẹ̀ yín, mo wá pẹ̀lú ìrẹ̀lẹ̀ ọkàn láti tún bẹ̀ yín pé kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ mọ́ ti sùn, torí wọ́n ní bí náà ò bá tí ì tán ní aṣọ, ẹ̀jẹ̀ ò tí ì tán lé kaná. Ẹ bá mi pé ètò ìkódé ọ̀dọ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ọmọ Olódòdẹ. Ẹ̀yin lọ́lọ́run fi síbẹ̀ lónìí. Ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, ẹ̀yin bàbá wa orí adé, ìpànìyàn yìí tó lọ́ṣùn o, ó tó. Ká tó dìbò gẹ́gẹ́ bá a ti gbọ́, èèyàn 29 ó ní àkọsílẹ̀ wà wípé ó bá ìṣẹ̀lẹ̀ ìbò lọ, ṣùgbọ́n náà ń gbogbo lọ́jọ́ ìbò. Mi ò gbọ́ pé ìpànìyàn wà níbi kankan. Ó ṣeéṣe kó wà kí n mọ́ gbọ́, ẹ mọ́ sì mí gbọ́, mi ò gbọ́. Ṣùgbọ́n ṣàlàdédé tún rí lánàá ọjọ́ ìṣẹ́gun kọ́là náà bí ọjọ́ ajé Monday, látúndédé rí wípé rògbòdìyàn míì tún bẹ́ sílẹ̀ nílùú Ìkirè láàrin àwọn ọlọ́kọ̀ àgbà gáràjì. Ohun tó bà nínú jẹ́ jù bẹ́ẹ̀ ni pé nínú àwọn tó farapa àtàwọn tó kú, àwọn tó ń kọjá lọ́wọ́ àgbẹ̀. Àwa tá a bá mọ Ìkirè ní ibì kan wà tí wọ́n pè ní náírà nkọ́bọ̀. Béèyàn bá ń bọ̀ láti Èkìtì yóò gbàbẹ̀ kọjá, bọ́ bá ń bọ̀ láti Oǹdó tó bá ti jẹ́ pé fẹ́ lọ gbà, dandan ní kó gbàbẹ̀ kọjá. Bọ́ ń lọ s'Ékòó ó gbàbẹ̀ kọjá, bọ́ ń bọ̀ láti Ìjẹ̀ṣà ó gbàbẹ̀ kọjá. Ọ̀nà oríta iná tún já sí ìlú Ìwó àti àwọn ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó já sí Ifẹ̀ Ọ̀dàn, ó já sí Ìgbò, ó já sí Ògùrò. Arákùnrin kan wọ́n ní mọ́tò rẹ̀ ń lọ ní, kìí ṣọmọ Ìkirè, Ìbàdàn ni wọ́n ló ti ń bọ̀, Ìbàdàn ló ti gbéra, ìbọn bá ó sì kú sínú ọkọ̀ ń bẹ̀. Nítorí pé àwọn kan ń jà pé ta ló ní gáràjì, ta ni ò ní gáràjì. Ṣé kò sófin mọ́ lórílẹ̀-èdè yìí ni? A ti dìbò, Ọlọ́run ti gbogbo. Èmi ò sọ pé nìkan ló jẹ̀bi, mi ò lẹ́nìkan ló jàre. Bàbá wa Ìkirè tí Ìkirè, bàbá wa Lápòmù, bàbá wa Oníkòyí, bàbá wa Olówu, ẹ jọ̀ọ́, bàbá wa Olúfì ti Gbọ̀ngán, ẹ jọ̀ọ́. Mo sì bẹ̀ bàbá àgbà kábíyèsí Ọ̀nìrìṣà, ẹ wo ìgbésẹ̀ tẹ́ ẹ gbé nígbà tí kò kù sí dẹ̀dẹ̀, tẹ́ ẹ pé alága àjọ INEC, tẹ́ ẹ sì pé gbogbo ọba, tẹ́ ẹ pé gbogbo olóṣèlú. Ẹ wo èso tó mú wá bàbá, ó má làáfíà wá. Ṣùgbọ́n kò tí ì tó. Wọ́n láyé rẹ̀ fún àrùn lọ́wọ́ ajísíwó kásùn mọ́jú. Mo bẹ̀ yín, ẹ wo àwọn tó kú lánàá, ẹ wo àwọn tó farapa. Mo lóore ọ̀fẹ́ láti lọ sí ilé ìwòsàn lẹ́nu ọjọ́ mẹ́ta ya lọ wo arákùnrin wa kan tó ṣàìsàn bẹ́ẹ̀. Jẹ́jẹ́ mọ̀ pé láàárín ọ̀sẹ̀ kan, kò tí ẹ̀ pọ́sẹ̀ kan, owó tí wọ́n fi ro oògùn tẹ́ẹ̀sì nǹkan ó lé ní mílíọ̀nù kan. Mo fẹ́ pe àkíyèsí ààrẹ wa, Minister for Health, tẹ́ ẹ bá sọ pé ẹ yọ owó orí ìrànwọ́, ẹ wá ń kówó fún gómìnà. Ṣé gómìnà ni ó lọ máa ra oògùn sí hospital? Ẹ jẹ́ kí ìwòsàn ó dọ̀fẹ́.
ọ̀nà ọ̀tọ̀ tí ẹni yẹn. Ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ kí làlàáfíà ṣe máa jọba nípínlẹ̀ Ọ̀ṣun. Bàbá Asrọ̀, ẹ̀yin ṣòṣèlú rí, ẹ ṣe gbájúkejì gómìnà rí, ẹ bá wa pè wọ́n, ẹ mà wọ́n tẹ́ ó pè. À ń bọ̀, ọmọ Ìkirè ni Aṣíwájú Muyideen Oyèbánjí, ọmọ Ìkirè ni. Akọkúnlérè Oyèwùmí, ọmọ Ìkirè náà ni. Inú ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wà. Alhaji Gbóyèga Oyètọ́lá, ọmọ Ìrágbìjí ni, ṣùgbọ́n agbára ó kálé ó kákó. Kákó wá sọ ti olórí oko lónìí, ẹni Ọlọ́run gbọ́lá fún. Gómìnà wa nípínlẹ̀ Ọ̀ṣun, ọmọ Ẹdẹ ni. Ẹ bá wa pè wọ́n. Bẹ́ẹ̀ bá ń pe àwọn gáràjì yúníọ̀nù, tẹ́ ẹ̀ pé àwọn wọ̀nyí, àwọn nìrù, ẹ má jẹ́ atanra wa, àwọn nìrù omi tó ń lùlù, àwọn nìkí lẹ́yìn ọgbà. Ààrẹ sì ti ṣe ohun tó dára tí mi ò tiẹ̀ létí. Ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu, tí ń bá gba ti bàbá yìí ní 10% tẹ́lẹ̀, mo tún gbà jù bẹ́ẹ̀ lọ dáadáa. Tí ń bá gba 50 tẹ́lẹ̀, mo gbà jù bẹ́ẹ̀ lọ dáadáa. Bàbá pe gómìnà tí wọ́n dìbò yàn nípínlẹ̀ Ọ̀ṣun, ó pè é, wọn àti ìkàbò tán tí bàbá fi pè é. Bàbá sì tún pe akẹgbẹ́ tí wọ́n jọ díje. Kí ló dé ọmọ ọba kì í jagun bí ẹrú? Aṣíwájú Muyideen, ẹ ti kí Aṣíwájú Nurudeen ìkan náà ni déènì. Ẹ jọ̀ọ́, mo fi Olódùmarè bẹ̀ yín, mo fi Allah bẹ̀ yín, mo fi Jésù bẹ̀ yín, mo fi ẹlẹ́dàá gbogbo bẹ̀ yín, mo fọlọ́run òun ayé mo fi bẹ̀ yín. Ó tó gẹ́, ẹ bá wa pè gbogbo àwọn aríjàgbá, gbogbo àwọn tó wà nídìí ìjàngbọ̀n, tó wà nídìí ìpànìyàn wọ̀nyí, ẹ bá wa pè wọ́n. Ẹni kí wọ́n fòpin sí, yóò dára fún wa o. Bá a ti ń jẹ léè tá àti ìrún o ni mo mọ̀ sí tún rí mí o. Láwọn àwọn ọlọ́pàá kan wọ́n ní láti Kwara, wọ́n ní ni torí mi ò tí ìgbàgbọ́. Wọ́n gbé mọ́tò tí ò ní nọ́mbà wá sílé Afeez Adégbọlá tí gbogbo èèyàn mọ̀ ní Tani Ọlọ́run. Wọ́n ní wọ́n ń wà ní Kwara. Àwọn aládùúgbò wa rọ̀gbà yìí ẹ̀ nígbà tí wọ́n fẹ́ gbé lápá àyàká torí gbogbo ẹ̀ ńlá rí. Ẹjọ́ ẹ̀yin ọ̀gá ọlọ́pàá, ẹ̀yin commissioners káàkiri, ẹ̀yin area commander, ẹ̀yin ẹjọ́ ẹ jẹ́ ká wo nǹkan tí Inspector General Tujudisu, ẹ jẹ́ ká wo àtúnṣe tí wọ́n ń ṣe. Èmi fẹ́ sòótọ́ ọ̀rọ̀ fún yín pé iléeṣẹ́ ọlọ́pàá ti ń yàtọ̀ gan gidi. Wọ́n wá ti Ìlọrin wá gbé èèyàn lápá àyàká n'Íbàdàn. Èmi rò pé ó yẹ kí ọ̀nà wà tá a fi lè múrú ẹni bẹ́ẹ̀ ká tiẹ̀ nílé ẹjọ́ pé kò dáhùn. Kí wá là ń pè lẹ́jọ́ fún o? Ẹ máa gbọ́ mi o lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ṣé ní Kwara sí ọ̀rọ̀ ẹ̀sìn lọ̀rọ̀ wá kàn? Láàárín ọ̀sẹ̀ ni wọ́n jí odidi ọba aládé ni wọ́n jí gbé lọ. 160 kìnnìkan èèyàn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ rìlíìsì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àwọn odidi ọba aládé tó kú sí ìgbèkùn àwọn ajínigbé. Kí ló dé? Sọ Àlùkùránì kalẹ̀ káfíńbá yé àwọn agbésùnmọ̀mí jẹ́. Àkóra wájọ ẹni ó ní fìràkù, ẹni ó ní kan, ká kó gbogbo ẹ̀, ká kó lọ wọnú gbó. Àwa ń gbìjà Ọlọ́run, à ń gbìjà Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Mo bẹ̀ yín o, nínú ìlú tí ò rí ọwọ́ họ rí, nínú ìpínlẹ̀ tí ò rọwọ́ họ rí, Kwara jẹ́ kan. Ẹ wá ti yàyà lọrin, ẹ fẹ́ wá gbé èèyàn Ìbàdàn. Tí wọ́n bá wá gbé kálíkì ṣe pé Ọlọ́run ní kí àwọn èèyàn kan dá sí. Mo dúpẹ́ lọ́wọ́ Commissioner of Police ní Kwara, mo sì dúpẹ́ lọ́wọ́ Commissioner of Police ní
Ọ̀yọ́ state. Mo dúpẹ́ lọ́wọ́ gómìnà wa Ṣèyí Mákindé. Gbogbo nǹkan lèèyàn lè fi lọ Ìbàdàn, èèyàn fi jà lọ Ìbàdàn. Wọ́n ní ìjà àgbòrò òun làrùn Ìbàdàn àìwáyé kámọ́ làrùn lára. Bí ẹ bá wá tó bá di pé ekú fà kò jẹ tí wàhálà bẹ́ kí ni ká ti wí. Mo sì dúpẹ́ lọ́wọ́ bàbá Olúbàdàn Àrùsà first, ọmọ Olúkọ̀ àlẹ́ ìlú, ẹ̀mí yágùn bàbá tí wọ́n tètè dá sí. Mo wá dúpẹ́ ní pàtàkì jùlọ fún ọ̀rẹ́ wa, èèyàn wa Sunday Igboho Mọ́jàsọ́lá, ọmọ aládìkún òsà, ọmọ kẹ́ẹ̀lá gbáró lé Olúfọ́n, tó tètè dá sí, tó sì ń pe kọmíṣánà kìíní tó ń pè lọ́tún tó ń pè lósì. Ká ní kò tètè débẹ̀ yẹn, ẹjọ́ mo fọlọ́run bẹ̀ wá. Èyí tá a jíjẹ ẹ̀sìn tó Ọlọ́run lágbára débi wípé kò sí tí ò lè fẹ́ nìkẹ́ni rọ́. Béèyàn bá kú Ọlọ́run lè pa á, ó sì lè dá sí. Gbogbo wa ẹ̀ láti ṣe Ọlọ́run nígbà kan tàbí lọ́nà míì. Paul ní ẹ̀hún ó lóun asòdì sí Kristi. Paul tó ń sòdì sí Kristi, ó wá dẹni tó ń kéde ìrere. Àwọn kan ṣe aṣemọ́ṣe sí ànábì Mọ́mọ́ ńgbà náà. Kí lànábì Mọ́mọ́ ṣe? Ẹ dákun ẹ má bínú, mo gbàgbé kí n pa fóònù mi. Kí lànábì ṣe? Wọ́n fi òkò, wọ́n fi ká eyín ànábì. Ìjánábì torí ẹ̀ pa wọ́n. Ó ní bí wọn ò bá gba ìsìláàmù, ọmọ wọn gba ìsìláàmù. Lónìí ńkọ́, gbogbo orílẹ̀-èdè ibi tí wọ́n ti kọ ìsìláàmù gbà náà, wọ́n gbà á. Kìí ṣe pẹ̀lú àgbéni lọ ilé ẹjọ́, à ń fi tìpátìkúkú mú ni. Èyí tá ń ṣe ìpapà mú káwọn kan tó máa kórìíra ẹ̀sìn ìsìláàmù sí. Mo rántí ní nǹkan bí ọdún bíi mélòó kan sẹ́yìn ní University of Ibadan. Ọmọbìnrin kan wọ mọ́sálásí. Ó ní bí wọn bá gba Jésù, ó ní kíní kan ó ṣe nǹkan kan. University authority mú. Àwọn Mùsùlùmí ò lùpa ń bẹ̀. Authority fẹ́ lé lọ. Ṣé làwọn most authority tí wọ́n lọ bá bẹ̀bẹ̀ pé ẹ má jẹ́ ayé ọmọ yìí ó bàjẹ́ látọwọ́ àwọn. Ìran rẹ̀ ó ṣe Islam lọ́jọ́ iwájú. Kí ló dé? Mo bẹ̀ wá, mo tuntun wá bẹ̀. Kábíyèsí ọba Ìlọrin, Emir Ìlọrin, ẹ jẹ́ kí n yá òwe bàbá mi Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì. Wọ́n ní òrìṣà tó bímọ tó gbọ̀, òun náà ló bímọ tó gbọ́n. Àtẹni ó gbọ́n lọrin, àtẹni tó gbọ̀, ẹ̀yin bàbá wọn àti Mùsùlùmí tó gbọ́n ní gbogbo Nàìjíríà, níbi gbogbo àtẹni tó gbọ̀, ẹ̀yin ni ẹni tó ń bọ̀ òrìṣà lónìí, ó lè di Mùsùlùmí òdodo lọ́la. Ṣé bọ́mọ yìí náà ti ṣe ó ti ṣe Ìsìláàmù ni? Ó sì tún lè kú òun ẹ̀sìn tó lóun ṣe kó tún padà lọ́la. Bí o sì padà ẹjẹ́ àfòwà àtọ́lọ́run lẹ̀. Àbáṣọ wà níwò síbí òmòye tó lóhun jẹ. Ẹnu ọjọ́ mẹ́ta ilé ò sọ̀rọ̀ sí Ọọ̀ni ìrìsàmọ́. Káwọn afẹ̀ wá dìde tàbí kí gbogbo ọmọ ojú òjíire dìde. Ìwó ló ń gbé o. Ìyá Olúwo gangan. Ìwó mẹ́ta ló wà o. Ìwó Àtẹ́wà o. Ìwó Òkè wà. Èmi àti bàbá Olúwo Òkè ti sọ̀rọ̀ lónìí. Àti Ìwó Tòní, Ìwó Ọjà. Ìwó ló ń gbé o. Ìyá tó bí Olúwo Ọọ̀ni ní Nífẹ̀ẹ́. Òun sì ń sọ̀rọ̀ ẹ̀dá sọ̀rọ̀ ni. Ǹjẹ́ ẹ̀rí kọ́mọ ojú òjíire kan? Mo ti ẹ̀ ṣe gbọ́. Ó ṣeé ṣe kí bàbá ọmọ jẹ Yorùbá. Bílẹ̀ Yorùbá bá dàrú àwọn olóòlẹ̀ ìgbìyà. Mo bẹ̀ wá, àlàáfíà la fẹ́. Election bọ̀ lọ́nà. Bóun ni mo ṣe nítẹ̀yìn gbé wá. Lẹ́ẹ̀kan sí mo kí yín o, mo tó kí yín. Yóò dáa fún alágbára Ọlọ́run. Ibi tó rọrùn ni ó mọ̀ ọkọ̀ sí èmi àti ẹ̀yin. Ẹ jẹ́ ká wá àlàáfíà. Mo sì bẹ̀ arákùnrin wa náà ta ni Ọlọ́run. Ẹ tọpa àlàáfíà ẹ jọ̀ọ́. Gbogbo tẹ́ ẹ bá rí tó lè mú ìjẹ ẹ̀sìn wá, ẹ jẹ́ ká yà fún. Kò dìgbà tá a bá ṣe eléyìí ká tó mọ̀ pé à ń ṣe ìṣẹ̀ṣe. Bẹ́ẹ̀ náà la rí nínú Mùsùlùmí, bẹ́ẹ̀ la rí nínú Kìrìsìtẹ́nì tí wọ́n á fi ìlànà tọ́lọ́run tó fi lé wọn lọ́wọ́ sílẹ̀ tí wọ́n máa yọnu sọ sẹ́lòmíì.
Ọlọ́run ti fún kálukú lẹ́sìn rẹ̀. Tọ́lọ́run bá fẹ́ kí gbogbo wa jẹ́ mùsùlùmí, mo fi Olódùmarè búra, kò sí ìtọ́jọ́, gbogbo wa ni ó jẹ́ mùsùlùmí. Tọ́lọ́run bá fẹ́ kí gbogbo wa jẹ́ kìrìsìtẹ́nì, mo fi Jésù Kristi búra, kò sẹ́lòmíì tí ó ṣẹ̀sìn mí, kìrìsìtẹ́nì là á ṣe. Tọ́lọ́run bá sì fẹ́ kí gbogbo wa máa ṣe ìṣẹ̀ṣe, ṣe bí ìṣẹ̀ṣe ilé àwọn baba ńlá wa ṣe títí. Mo lóyún oníṣẹ̀ṣe lẹ́ọ̀rẹ́ dáadáa. Ilé tá a ti bí èmi, mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà, kìrìsìtẹ́nì ni bàbá tèmi, olóyè ìjọ ni, ṣùgbọ́n àbúrò rẹ̀ bàbá Idris Ọpẹ́lọ́yẹ Gbádébọ̀ ó jẹ́ ìmáàmù Ifẹ̀, ó jẹ́ chief ìmáàmù Ifẹ̀. Bàbá yẹn lọ́kọ́ Central Mosque Ifẹ̀ lónìí. Ọ̀rẹ́ báyìí lóhun àti bàbá mi, tẹ̀gbọ́n-tàbúrò ni wọ́n tó jọ rẹ̀. Bàbá yìí tún kú, bàbá mi kú, bàbá yìí mú mi bí ọmọ. Ìtàn fẹ́ wo ni bàbá ò sọ fún mi tán? Ìtàn lé wa wo ni ò sọ fún mi? Mo máa jókòó sẹ́gbẹ̀ẹ́ bàbá yìí tí màá máa gbọ́ oríṣiríṣi ìtàn. Mo bẹ̀ wá, mo tuntun wa bẹ̀, yóò dára fún wa lágbára Ọlọ́run, a ní rí wàhálà o. Ẹ má gbàgbé ẹ̀yin bàbá wa lọ́balọ́ba látòrí kábíyèsí Ọ̀nìrìṣà. Iná ò tí ì tán lásán o, ẹ̀jẹ̀ ò sì gbọ́dọ̀ tán lẹ́ẹ̀kan náà. Ẹ pé àwọn olóṣèlú wọ̀nyí, ẹ má bá wọn sọ̀rọ̀ jẹ́jẹ́ tépétépé. Ìfẹ̀míṣòfò tó ọmọ tí wọ́n wà ń lo òyìnbó ń tọ́jú owó tí wọ́n jí, ń náwó tí wọ́n jí. Ẹ̀yin náà dèdèrìn, ẹ̀yin akídàrí pàpà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wọn pààyàn kí wọ́n tó dìbò. Mélòó nú yín ni ẹ ti pè kó wá gbowó, kó wá gbọ́kọ̀, kó wá jẹ́. Bó o sì gbowó kó o gbọ́kọ̀ ò ní fàlàfíà lò torí ẹ̀jẹ̀ èèyàn ni. Ó tó gẹ́, Olúwa ràn wá lọ́wọ́. Èmi ti ń tòótọ́ o, ká fi lè pàdé.